Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Yorùbá tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó láròjinlẹ̀. Ọ̀rọ̀ lórí agbára orin. Ẹ rí agbára orin àti àṣẹ ọ̀rọ̀. Àṣẹ ọ̀rọ̀ ó wà nínú orin, torí ẹ̀ ló fi ń jẹ́ agbára orin. Ẹ rí orin ju, mo ti sọ ní program, orin ju pé kó kọ̀ máa jó, kó máa jó, kó máa lùlù, kó máa jó sílù. Tó bá jẹ́ olórin tó jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá, tó ní àgbọ́yé, tó bá ń kọrin, gbogbo ohun tó bá máa kọ àdúrà àti nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ ló yẹ kó máa kọ nínú orin, kò kí ń ṣe ìkọkúkọ. Ta ló máa kò yẹ pé mo fẹ́ sọ̀rọ̀ Saheed Òṣùpá ọ̀bọ̀, ta ló máa ń gbọ́ orin Saheed Òṣùpá? Ẹni tó bá fẹ́ gbọ́ orin Saheed, tó fẹ́ mọ̀ pé olórin ni Saheed Òṣùpá yẹn, ni kó lọ gbọ́ orin Saheed Òṣùpá, àwọn scores, àwọn master blaster. Nínú master blaster yẹn, sọ́ọ̀rì pé mo ń sọ̀rọ̀ orin o, Saheed Òṣùpá sọ bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ kọ́bẹ tèmi jóná kó má kan, lórí àwa là ń sè, àwọn ló ń gbé kaná, so àwa là ń sè, àwọn ló ń gbé kaná. Ẹ má jẹ́ kọ́bẹ tèmi jóná kó má kan, ẹ má jẹ́. Orin tó ìtumọ̀ orin yẹn ni pé nígbà tó ń kọrin yẹn, àwọn promoter wá ń dárúkọ àwọn promoter, ó ń dárúkọ àwọn promoter lóríṣiríṣi pé ẹ má jẹ́ kọ́bẹ tèmi jóná kó má kan o. Àwa là ń ṣọbẹ̀ yẹn lóòótọ́, bẹ̀tẹ̀ ilẹ̀ bá gbé kaná yá, ẹ má ta lọ. Inú ẹni tó bá fẹ́ gbọ́ orin, inú orin yẹn ló wà. Inú orin yẹn náà ló tún sọ kí ló kọ ẹ. Ẹ má jẹ́ kí n lọ síbi orin, but orin ju ẹni tó bá jẹ́ olórin. Nígbà tí ní gbogbo àwọn tí wọ́n ṣe tribute fún Alhaji Sikiru Ayinde Barrister, Òṣùpá nìkan ló ké nínú ó ní rẹ́kọ̀dù ẹ̀kan tó ṣe ní vibration tẹ̀wọ̀n vibration, first vibration nǹkan tó kọ́ ṣe. Saheed Òṣùpá ké ń bẹ̀ nínú studio, ó ń ké gidi nínú studio. Ó dà pé ọtúbẹ̀ yẹn ṣe nìyẹn. Tó bá lọ́kọ́ wo vibration gbà tó kọ́ jáde, tó bọ aṣọ tó ṣe báyìí yẹn ló ń ké, because ó ń kọrin emotionally. Ó mọ̀ pé yé ilé olórin yẹn ti sọ nǹkan nù, because ẹ bọ̀ wọ́n pé mi ò kò sí pé bóyá wọ́n tó Barrister nìkan ni Saheed Òṣùpá gbà fún gbogbo olórin tó dẹ̀ wọ̀n tó fojú wọn báyìí. Ẹni sùn kẹgbọ́ o, ó gbà fún gbogbo àwọn tó kù náà o. Ó mọ̀ pé wọ́n ju òun lọ o, torí wọ́n ní pé tíyàn bá máa wọlé orin wàá ṣèbà. Àwọn alágbára yẹn fi kọrin, àwọn Àyìnlá Ọmọwúrà tó ní mi ṣèbà, Barrister náà fi kọrin. Gbogbo ẹni tó bá máa kọrin pátápátá nínú orin, ó yẹ kó jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ń wájú, ẹ̀yin tí mo bá ń wájú, mo ṣèbá yín pé respect, ṣé kí n máa lọ, kí n máa lọ kù sí nǹkan bẹ̀rẹ̀ ọtún kọ̀ délé orin, ìwọ ni kí ní kan ẹ má ẹ̀ka tí ì lọ síbẹ̀. Agbára orin Saheed Òṣùpá ó mú àwọn tó jù lọ, ó mú àwọn tó jù òun lọ, ó dẹ̀ mú bọ́. Ó mọ̀ pé agboolé fújì sọ nǹkan nù. Ṣé ẹ gbọ́ ni bí bàbá báwo lè sọ náà, kìnìkan bí bàbá bá ń sọ̀rọ̀ orin ni gbogbo ara bá arúsáàtì tí mò ń sọ kìkì orin, pé ewu tí ó ti yé yín ni pé gbogbo orin Barrister kò sí nǹkan tí ó lè fi kọrin. So ó wá ní nínú vibration lórin yẹn wà o, tó fi ní wọ́n lórin lọ ṣùgbọ́n orin sì tún wà, ní pé bàbá orin ti lọ. Orin náà ló tún fi sílẹ̀, ìwọ́n ọmọ tó fi sílẹ̀ tó ń sọ orin ni mo fẹ́ kọrin, ẹ ti gbọ́. So tẹ bá fẹ́ dá olórin mọ̀, Òṣùpá náà sọ ó gbọ́dọ̀ ní orin kòbókò, ó gbọ́dọ̀ lórin òwe, ó gbọ́dọ̀ kọrin onífá, ó gbọ́dọ̀ kọrin Islam, ó gbọ́dọ̀ like olórin náà dàbí ọba ni. Ọ̀yà olórin, ẹ lè fi olórin wí ọba, torí ọba máa jókòó báyìí, a máa pàṣẹ fún yín. Ok, kí ló táwọn olórin fi ń ní fans? Ta ló mọ̀ pé tí fans Davido àti fans Wizkid tó bá pàdé in real life, wọ́n lè para wọn dànù. Ẹ̀yin ìjọba ilé ọba wọn wá kan ṣe sí yẹn o, kó wọn fi ṣeré o. Fúbọ́ náà, ọmọ Báyọ̀ àtọmọ Bákà, ó ṣe ọmọ alẹ́ bíi pé ẹ ti ẹ̀ mọ́ náà, kí ló dé tẹ́ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí náà. So ẹ lọ mójútó kinní yẹn, wọ́n ti ń ṣe social media báyìí sí. Ẹlòmíì wà fans Davido ni, ẹlòmíì wà fans Wizkid, wọ́n máa búra wọn, wọ́n máa ṣe ìjọba ẹ má gbà wọn láyé o, wọ́n máa sọ di cultism mọ́ yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ kọ́ mò ń lọ, èmi kò sá orin tẹ́ ń wò yẹn, orin máa ń jẹ́ kíyàn ní Òṣùpá náà, òwe má jẹ́ kí n máa sọ Òṣùpá sẹ́ẹ̀ kò lẹ́gbẹ́ láyé, kò lé ní lọ́run, kò lẹ́gbẹ́ láyé, kò lẹ́gbẹ́ lọ́run.
ẹjọ́ kíní kan nìyẹn fi ń gbọ́ ìjọba láyé àwọn èèyàn ló fi ń ṣe ọgbà ayé ẹ bẹ́ẹ̀ wá pé ẹgbẹ́ ẹ tó bá jẹ́ oh my god aláwọ̀ ẹnìkan wà rẹ pé kó ara ẹ ò má yá kó máa yí báyìí tó bá gbóhùn òṣùpá lóòótọ́ ó máa mírí òṣùpá mọ̀ kan tó ń sọ tó bá gbóhùn òṣùpá báyìí kí wọ́n pẹ́ Rasheed ó dẹ̀ jẹun ẹ kọ̀ọ̀kan play bẹ́ẹ̀ bí i pé àìmọye ayé ènìyàn tó ti lọ nílé ayé ẹmọ tá rẹ ọ̀yà tó ń jó òótọ́ ni òṣùpá náà sọ ó ní àìmọye nǹkan tó orin òun ti fi ṣe òsàn òun ti fi tú ibi dà sí ẹmọ jọ kò kì í ṣe kó ọ̀rọ̀ Saheed Òṣùpá kò fi àsán bíbá yìí o mò ń sọ agbára orin ni o mo sì máa wọnú gbogbo àwọn àtọ́ni tó ń kọ hip hop tó bá ti ń kọ orin tó ń gbèsè afẹ́fẹ́ tí gbogbo èèyàn ń gbọ́ àbúrò orin náà ni àwọn eré lórí ìtàgé àbúrò orin ni àwọn tó ń ṣe skit yìí tó ń ṣe wẹ̀ torí pass message ni ọ̀nà tẹ́ òjíṣẹ́ ni gbogbo yín ọ̀nà tẹ́ gbà jẹ́ òjíṣẹ́ yẹn ló yàtọ̀ òjíṣẹ́ làwọn olórin òjíṣẹ́ ni pastor òjíṣẹ́ ni afa òjíṣẹ́ ni àwọn tiktoker òjíṣẹ́ like gbogbo nǹkan tẹ́ ṣe fi pass message ni nǹkan tẹ́ ṣe ẹ ti fi bà àwọn ilé kan jẹ́ skit yẹn mi ẹ ti fi tún ilé kan ṣe ṣé o ṣe Òṣùpá náà ó ní ìwọ tó bá pèrè lólórin kò sí orin tí ò yẹ kó lè kọ kò sí orin so inú orin yẹn ta ló tún Òṣùpá náà sọ pé mo fẹ́ ṣe ohun tẹ́nì kankan kò ṣe rí wọ́n lójú máa rí ohun tẹ́nì kankan kò rí rí mo dẹ̀ máa pèdè tẹ́nì kankan kò pè rí wọ́n láyé máa gbọ́ bíi pé wọn kò gbọ́ rí mo dẹ̀ máa lùlù tẹ́nì kankan kò lù rí wọ́n láyé máa jó bíi pé kò ó kì í ṣe like tó bá ní pé nǹkan tí tó bá ṣe nǹkan tí èèyàn kò tí ì ever ṣe rí ìwọ náà expect nǹkan tí ojú èèyàn kò tí ì rí rí Yorùbá akáre láyé wàá máa wọ pé kí ni wọ́n ní pé ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni o wọ́n ní ẹni bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ máa rí nǹkan tẹ́nìkan ò rí rí either good or bad ọlọ́gbọ́n o ok wọ́n ní kó má fi ọ̀bẹ ṣeré pé tó bá fi ọ̀bẹ ṣeré tó bá gé okó ẹ̀ nǹkan báyìí báyìí ò ní ṣe but torí pé owó pé ìrọ́lẹ̀ ń pa ẹ̀ wọ́n pé ta ló ti ṣe ẹni o fẹ́ ṣe é rí pé kò tí o pé nǹkan tẹ́ ń sọ fún mi fẹ́ ṣe wá fi ọ̀bẹ òfin gé nǹkan bó ṣe gé yẹn nǹkan tó ojú ẹ̀ tí ó ṣe ó ti yẹ ojú ẹ̀ máa rí ìwọ kọ́ ló máa dúró sọ fáwọn èèyàn wípé ok ọ̀ya mọ̀ ta ló sọ so Òṣùpá náà tó bá kọ́ tẹ́nìkan ò kọ́ rí àwa náà a máa gbọ́ bẹ́ẹ̀ nípa àwọn náà ò gbọ́ rí ni ok gbogbo orin tó ń kọ ẹ̀ ṣáà ti gbọ́ rí ni ó kọ̀ máa jọra wọn bọ̀ èyí tó Òṣùpá ń kọ àìtí ìgbọ́ rí so wá ní tí bá kọ orin tẹ́nìkan kan kò kọ rí wọ́n láyé máa gbọ́ bíi pé wọn kò gbọ́ rí wọn ò gbọ́ rí so tó bá sọ pé má ṣe o ilé ayé yìí ló ń gbé tó bá ti ṣe ó ti di àjùlé ọ̀run wọn ló máa kú wọn níbo o máa rí àbúrò kú o máa rí àbúrò kú whenever they tell you not to go beyond something tó bá ti ṣe so ẹ tó bá ọkàn dẹmọ fún ẹni pé kó má ṣe o but tó bá ti ṣe nǹkan tí ojú ẹni tó ṣe nígbà yẹn rí tí ò padà sọ fáwọn èèyàn kan tójú ẹ ìwọ náà ojú ẹ máa rí àwọn tó dẹ̀ ń sọ fún yín pé kẹ má ṣe ọ̀dẹ̀ máa ṣe máa sọ pé kẹ má ṣe ọlọ́gbọ́n o ọmọ Yorùbá o àgbàmìrin ọgbọ́n là ń lọ tó bá gbọ́ ó yẹ tó bá ti ṣe nǹkan tẹ́nìkan kò ẹ̀ bá ṣe rí láyé yìí ojú ẹ ní láti rí tọ̀sán nìkan kan rí yes because ẹni tó ní kó má ṣe tó ṣe yẹn òun ò ní dúró ròyìn nǹkan tó rí fún àwọn tó gbọ́n ní kó má ṣe ẹ̀yin tẹ́ bá torí orí láìfù yìí náà láìfù yóò ever fẹ́ kéèyàn ṣoríire nù òun láìfù yóò fẹ́ kẹ́fà ilé ayé tá a wà yìí náà kò fẹ́ kárí òun gbé ilé ayé tá a wà yìí kò fẹ́ kárí òun náà gbé yes so ìwọ ló máa gbìyànjú pẹ̀lú wà pẹ̀lú ọ̀rọ̀ rẹ pẹ̀lú nǹkan rẹ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n náà ẹnu sọ ẹni burú mọ̀ ohun ẹni tó máa sọ fún ni when you are good you know you are good when you are bad you know you are bad ẹni burúkú mọ̀ ohun ẹni tó máa sọ fún ni yes mo nǹkan tí mò ń sọ forget kó bá jókòó báyìí láìfẹ́ ẹ tó bá kọ́ wọn pé nǹkan kọ́ báyìí ṣẹlẹ̀ sí ẹ má rò pé ayé ṣe ẹ kò sí kan tó ń jẹ ayé number one check yourself ìyàwó ló kọ sí Ọlọ́run ìyàwó ló kọ sí àwọn ẹ̀dá ènìyàn ìyàwó ló kọ sí àwọn ẹbí àwọn ará ẹ ok kí lè rò ń gbà ẹ sí ọmọlàkejì ẹ ok kí ni nǹkan tí ìwọ náà ṣe tí ò dáa check yourself má kàn fún mi pé no bàbá Rasheed yẹn òun ló ń ṣe mí òun ò jẹ́ kí n rí kíní yẹn ṣe ok ó ń ṣe ẹ́ báwo lè ń ṣe ẹ́ kí lè jọ dàpọ̀
ọwọ́ ló ṣíwájú ojú ẹ̀ kọ́kọ́ ló ṣẹlẹ̀ tó fi ń ṣe ẹ̀ ìwọ náà ní good heart sí kó tó máa ṣe ẹ́ no o kò jókòó jẹ́jẹ́ ẹ ni ìwọ tí ẹ rí tiẹ̀ ó dẹ̀ ń ṣe ẹ́ irọ́ ló ń pa bí kinní kan ò bá ṣe ìdí òun déédéé ṣe gbogbo apáta lọ́lọ́run dá la ní áńgẹ́lì kan tàbí kejì tó ń bá wa ṣiṣẹ́ nú ara wa èyí tó dá bẹ̀ ó mọ̀ èyí tó bàjẹ́ ń bẹ̀ ó mọ̀ má ṣọgbọ́n pé kò sí nǹkan tó pé ń jẹ́ iṣẹ́ èṣù ni kò sí nǹkan tó ń jẹ́ wáìn ni ìjọ ẹ dáríjì mi iṣẹ́ èṣù ni ìgbà ìmọ̀ ni ìgbà ìmọ̀ tún wà lóòótọ́ ìgbà ìmọ̀ ni ìgbà tó bá kílèmù fẹ́yìn pé ṣé pé àwọn ẹlòmíì wà nínú kó máa sọ fáwọn èèyàn pé iṣẹ́ èṣù ni ó dá pọ̀ sọ́wọ́n pé ẹjọ ẹ dáríjì mi ìgbà ìmọ̀ ni torí ìgbà ìmọ̀ ẹ lóòótọ́ ni mo ti wá mọ̀ lóòótọ́ mo ti mọ̀ ẹ má bínú ẹ dáríjì mi bọ̀ tó bá ní pé ẹjọ ẹ dáríjì mi iṣẹ́ èṣù ni so tẹ́ni ẹ bá sọ pé òkè iṣẹ́ èṣù mo dáríjì ẹ ó tún máa parọ́ méṣù yẹn nígbà míì torí pé wàá sì máa léṣù ni o tí ìmọ̀ kan tó yẹ kó mọ̀ bọ̀ tó bá ti ní ẹjọ ẹ má bínú ẹ ìgbà ìmọ̀ ni sà ìgbà ìmọ̀ ni mo ti wá mọ̀ báyìí ẹni ẹ̀rọ àwọn pé lóòótọ́ ti mọ̀ bí wíwá jẹ́ ń dáríjì ẹni burú mọ̀ so orin tẹ́ ń wò yìí agbára orin àṣẹ ọ̀rọ̀ náà ń bẹnu agbára orin wò tó jí láàárọ̀ listen òun kọrin òun sọ pé ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ó lè jẹ́ orin ló fi ń kọ o ìwọ ń pè mọ́ rẹ but àwọn ni tí ó bá ń gbórin yẹn okay I don't know maybe anything you are saying in music tó bá ti ń kọ nu orin tó bá ti ń kọ báyìí tó bá ń pe kíní yẹn mọ́ra ẹ number one orin yẹn tó bá máa tà ó máa tà sódì àwọn èèyàn máa gbà wíri ẹ but ìwọ náà gbogbo èpè tó ṣẹ́ yẹn máa padà ṣẹ ọlọ́gbọ́n o ẹ máa bá mi ká lọ tí o bá kọ orin mo gbogbo àwọn tó ń kọrin corruption sí tó ń kọrin ìbàjẹ́ ń sìn torí corruption is not only about kẹ́ máa sọ pé you are corrupt we corrupt through music orin corrupt èèyàn corruption kò kí ń ṣe àwọn ìjọba lónìí kan àwa kan tí wà à ń corrupt o lè corrupt ọmọ o lè corrupt ìyàwó o lè corrupt gbogbo ẹbí ẹ corruption tẹ̀wé ó dàbí àrùn ni yes I can call it àrùn ni once tó bá ti hùn ẹ́ o yẹ láti tàpẹ̀ fáwọn èèyàn so torí orin ẹ fi orin ẹ fi ń corrupt ayé Òṣùpá náà máa ń kọ ṣàjẹ́ ó máa ń kọ orin ìkọkúkọ but ó ń kọ ní ẹni tí ó bá ti mature ní Òṣùpá káre màá tún sọ tí Saheed Òṣùpá bá ń kọrin tí ọlọ́gbọ́n bá ń gbórin ẹ̀ tó bá débi tó yẹ kó ti kóòdù orin yẹn á kóòdù orin yẹn fún yín ìwọ tó bá mọ̀ ló máa lọ tu tó bá dẹ̀ ti mọ̀ ìwọ kan máa kọ́ bó bá ṣe wù ẹ́ Òṣùpá kọrin ní kọ́kọ́rọ́ alátẹ tòun tatẹ́ ní owó alátẹ tòun tatẹ́ ní tẹ̀tẹ̀ǹbùtú agbóǹdè lọ́hùn ṣàlàyé lóní kálukú ló ti ní tiẹ̀ lára àwọn yẹn kàn tí ọlọ́gbọ́n bá gbórin yẹn á jókòó pé orin lẹ́yìn kọ wá sí ni kò sí sẹ́ni tó lè bá mi sọ prophet ni Saheed Òṣùpá prophet ni yes now tó bá lè lọ máa gbọ́ orin yẹn ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ wọn ṣùgbọ́n ẹ mú òun gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi bó fẹ́ mi nìkan níbo ló fi ṣùgbọ́n mi sí mo fẹ́ lómìíràn ó lè tu ju tèmi gan lọ ẹ gbọ́ orin yẹn ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ wọn ṣùgbọ́n ẹ mọ̀ like o ò lè fẹ́ èèyàn tó bá ti fẹ́ èèyàn bá fẹ́ ẹni yẹn pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ ní torí ẹ̀ rí pé marriage ìgbéyàwó tẹ́ ń wò yẹn ó ju nǹkan tẹ́ ń wò ló bá kọ̀ pé ilé ọkọ̀ ló fẹ́ lọ marriage is not an house kò ń ṣe ilé ọlùdé jẹ́ pé ọkọ̀ máa wò pé ó ti sú mi mò ń gbẹ́rù mi mò ń lọ ikú nìkan ló lè yà yín wọn dẹ̀ bí ilé kan náà báwo lẹ ṣe fẹ́ máa wù bàbá kan náà ìwà àtẹ̀yàn tí wọn bí ilé kan náà bàbá kan náà kọ́ ló tọ́ yín ìyá kan náà kọ́ ló bí yín agbègbè kan náà kọ́ ló ti tọ́ yín ẹ̀dẹ̀ fẹ́ fẹ́ra yín sílé ẹ̀dẹ̀ fẹ́ o gbọ́dọ̀ fẹ́ ni ẹ pẹ̀lú ṣùgbọ́n ẹ ní o gbọ́dọ̀ pẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ ní gbogbo àwọn olórin ló ń kọrin but orin Saheed Òṣùpá lè máa ń gbọ́ torí èmi ò ń gbọ́lù lásán tó bá máa ní ọkọ tó bá jẹ́ pé amúgbó ló fẹ́ kọ́kọ́ wọ amúgbó ló fẹ́ má wò pé tó bá fẹ́ra yín sí ló máa lọ ní kó lọ fi gbó lẹ̀ tó bá ti fi gbó yẹn lẹ̀ tó bá di ọ̀la tó ní tó bá ti fi gbó lẹ̀ mi ò ní fẹ́ mo tẹ̀lé bímọ fúnra yín ìwọ ló bá yà rẹ jẹ́ is rubbish torí ẹ̀ ní àyè relationship fi wà jẹ́ ká jọ dọ̀rẹ́ jẹ́ kí màtẹ́jọ́ máa dọ̀rẹ́ òun ló jẹ́ bẹ́ẹ̀ òun ló sọ di boyfriend and girlfriend but tí wọ́n sì boyfriend and girlfriend once you are my girlfriend mo ti entitled sí sex once you wanna jẹ́ boyfriend mi mo ti entitled sí kàmábára wa sùn no
what they call ẹ̀rọ́kùnrin jẹ́ ká máa jọ dọ̀rẹ́ jẹ́ ká jọ dọ̀rẹ́ kùnrin mi ẹ máa kọ́ mọ́ra yín ilé wo lọ ti bí ẹ ṣe rí àwọn bàbá wa mo ti ń yà táwọn bàbá wa sọ fún mi pé má fẹ́ làjẹ má fẹ́ Abẹ́òkúta má fẹ́ Ọ̀yọ́ má fẹ́ Òṣogbo má fẹ́ Ìlọrin tó bá ń sọ fún ẹ bẹ́ẹ̀ wàá bèrè lọ́wọ́ dáadé pé kí ló tó ní kí má fẹ́ Ìlọrin wọ́n máa ń sọ pé Ìlọrin ó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí wà ní àdáàdì no Rashidi tèmi Tọ́pẹ́ tèmi rárá kò lè ṣe bẹ́ẹ̀ kò ń ṣe ó kọ ẹ máa gbọ́ ó kọ jọmọ Ìlọrin ni o wọn sọrí mo ò dárúkọ olùkọ mo kàn fi ṣàpèjúwe ni o ó lè lọ Ọ̀yọ́ náà pé ó lè jọmọ Ọ̀yọ́ ni o but ìwà Ọ̀yọ́ ò sí lára ẹ o but wọ́n sì yẹ ẹ bá ti wọ́n nu ẹ pé má fẹ́ ìwà báyìí wà lọ́wọ́ wọn ó máa wà yẹn fún ẹ ó lè máa pọ̀ Ọlọ́run DNA Ọlọ́run bá ń gbọ́ DNA ni ẹ̀jẹ̀ máa ń rùn ta ló ń gbọ́ mi ṣe rí tó bá sọ pé ìjẹ̀bú láhùn kò ń ṣe gbogbo ìjẹ̀bú ló láhùn àwọn ìjẹ̀bú náà kẹ̀dẹ̀rẹ̀ àwọn kan ò láhùn ẹlòmíràn dé pé tó bá calculate pé lọ bá mi ra nǹkan wá tó bá kálágbá change ẹ̀ tí kì í tiẹ̀ ní pé àìtéyíká làádọ́wọ́ bò ṣé dandan ti bá ń rán ẹṣẹ́ mo gbọ́dọ̀ fún ẹ lówó ni mi ò tó ń rán ẹṣẹ́ ni ẹ máa nà aláyé yẹn ó láhùn jọ tó bá ń rún ẹ lọ síbi ẹ báyìí kò tí ẹ lè fún ẹ ní 500 pé ẹlòmíì kò ń ṣàwọn ìwọ gbé problem lọ sọ́dọ̀ ẹ gbé bùkátà lọ ó ti ń jíṣẹ́ yẹn fún òkun fún ẹ lówó gbé bùkátà tó fẹ́ la ẹ̀mí lọ àbí tó fẹ́ la ojú tì lọ́nu ẹbí ẹ lọ fún pé sà ẹ jọ mo nídìí ẹ fún yín ni kí nìyẹn ìyàwó mi àtọmọ mi ò tí ì jẹun láti jẹta lánàá fẹ́ dẹrù wá síta níkọ̀ kí nìkan ẹ jọ ẹ ṣàánú mi tó bá sọ pé mi ò ní gba 5,000 gba 5,000 wàá sọ pé ẹni ìfọwọ́ tó bá yẹ pé bóyá ohun ẹ ṣẹ́ ó bá jíṣẹ́ ẹjọ́ lọ́bì kan ló sì ń wò pé ó yẹ kó fún ẹ lówó ẹ wo àwọn ẹnìkan wà láyé yìí wọ́n lè má fún ẹ lówó nǹkan méjì ni tó bá jẹ́ ọkùnrin tẹ́ pé o ò tí níyàwó lé o ò tí wà responsible wọ́n á bá marriage man ó ń bá ṣe ohun ẹ ṣẹ́ ojú ọmọ lọ́dọ̀ ẹ̀ tó bá ń fún ẹ lówó oúnjẹ tẹ́ pé àwọn kan wà tó máa ń fúnyàn àwọn bí ó kàn fún ẹ lówó oúnjẹ kò sábà o kàn máa ń jẹun lé ẹni kò ń gbóúnjẹ lọ fún ẹ lọ́lé pé kíkó lọ sí torí ó mọ̀ pé o ò tí ì ní ìyàwó ni torí tó bá ti níyàwó lé àwọn ẹnìkan wà ní pé ok example sí i èèyàn wá kí mi àbí èèyàn wá sí pátì mi àbí mo ní nǹkan kan àbí mo pín souvenir tó jẹ́ ti marriage man ẹnìkan wá wá pé kò níyàwó lé o ò ní fún náà o fúnyàn ní iyọ̀ o fúnyàn ní abọ́ jẹun o fúnyàn ní kíníkan kò dẹ̀ mọ́ kò níyàwó lé òun àwọn àti pé àwa náà ń jẹun ó kàn ń jẹun lásán ni àwọn kìíní yẹn ó ò lè mọ ìwúlò ẹ̀ torí ẹ̀ ìjẹ̀bú ò láhùn àwọn tó láhùn bọ̀ ìwà ìjẹ̀bú ọmọ padà wọ́n nú ẹ̀ DNA tó bá pèèyàn fún yín pé ọmọ Ọ̀yọ́ so àwọn ìyá ọlọ́pàá gbà Ọ̀yọ́ ò gbọ́dọ̀ fi Abẹ́òkúta ò gbọ́dọ̀ fọ́yọ̀ kìíní kò mo sọ bẹ́ẹ̀ o but tí àwọn àgbà pàpà kí ló kọ́ ẹni tó fẹ́ yẹn náà Rasheed ọmọ olúwo ni ọmọ Ìlọ́ra ọmọ olúwo ni ọmọ Ọ̀ṣun ọmọ olúwo ni ọmọ Òṣogbo ọmọ Ìgbò ọmọ olúwo ọmọ ọ̀sán má fẹ́ Haúsá o má fẹ́ Ìgbò kí ló dé Ìgbò báyìí má ṣe báyìí fún ẹ níjọ́ báyìí tó bá sọ fún ẹ tó bá gbọ́ o wà wá ní dádì ó kàn jọmọ Ìgbò ni wọ́n bí sílẹ̀ Ìgbò no dádì ó kàn jọmọ Haúsá ni wọ́n bí sílẹ̀ Haúsá dádì ó kàn jọmọ Yorùbá náà tí dádì ẹ bá ní kó má fẹ́ ọmọ Yorùbá tó bá jẹ́ Ìgbò má fẹ́ tó bá sọ reason fún ẹ reason yẹn tí wọ́n bá kà pé nǹkan tó lè handle ni ìjọ tó bá ṣẹlẹ̀ ò nílò lọ bá dádì ẹ pé ìyàwó ẹ àbí ọkọ ẹ ṣe báyìí fún ẹ torí ọwọ́n ọ̀nà ẹjọ́ yẹn pé mo sọ fún ẹ pé má fẹ́ ọmọ ìlú báyìí má fẹ́ ọmọ agboolé báyìí ìwà báyìí wà lọ́wọ́ wọn is DNA it will surely speak it will surely tell you can't escape it. mo ti ń yà agbára ọ̀rọ̀ náà ni ó tún wọnú agbára orin tó yẹ wàá máa sọ pé ní orí ilẹ̀ tá a wà ní Nàìjíríà kò sí bí Nàìjíríà bá ṣe le tó tèmi ò ní lé ń bẹ̀ táwọn ará Amẹ́ríkà bá jí ọmọ ní God bless America tí àwọn ará Europe bá God àwa nìkan èpè wàá ṣépè fọmọ ẹ wàá ṣépè fún ìjọba àlú wàá ṣépè fún local government chairman yín wàá ṣépè fún ara kí ló ṣẹlẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé.